Yo, mo kí wa pẹ̀lú orúkọ Ọlọ́run ọba tó láyé. Mo fi ọjọ́ ìní ọjọ́ ńlá mo fi ń kí gbogbo ilé pátápátá lọ́kùnrin. Ẹjọ́ ẹ bá wa darapọ̀, ó ṣẹlẹ̀ kí ẹ dẹ̀ bá wa share ètò yìí débi tó bá yẹ kó dé. Tí ẹ bá wo tá a gbé wálé ní ọ̀rọ̀ tó jẹ́ kó ń lọ lọ́wọ́lọ́wọ́, ọ̀rọ̀ tó jẹ́ pé ó kanlẹ̀ tó kan gbogbo apáta káàkiri gbogbo àgbáláyé ni, àbí nílẹ̀ káàárọ̀ òjíire. Kò sí ní tó léwu kí Ìlọrin lè jẹ́ àbí Kwara State lè jẹ́, ìkan náà ní gbogbo wa. Ẹjọ́ ẹ bá mi darapọ̀. Ọ̀rọ̀ tí mo gbé wálé nìyí, ọ̀rọ̀ tó pọ̀ tó jinlẹ̀ ni, ọ̀rọ̀ tó jẹ́ pé ó ṣe kókó ni, ọ̀rọ̀ tó ṣe àǹfààní fún gbogbo wa pátápátá káàkiri gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire ni. Ọ̀rọ̀ ẹni yìí toró ti ṣẹlẹ̀ torí ẹjọ́ bá mi share ètò yìí kó tó di pé a tó máa mẹ́nu bà á. Mo wá kí yín, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Mo fi Ọlọ́run ọba tó láyé mo fi ń kí yín. Mo fi àsìkò tẹwà mo fi ń kí yín. Mo fi gbogbo ntẹ́ ń wá láyé mo fi ń kí yín. Mo fi Elédùmarè, mo fi Sunday Igboho náà kí ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀. Mo kí bàbá mi Bánjí, Professor Bánjí Akíntóyè náà mo kí wọn. Ẹjọ́ bá mi share ètò yìí. Ètò yìí mo fẹ́ ká pín káàkiri. Ètò tó jẹ́ pé kìí ṣe nǹkan tá a máa fi ṣeré, nǹkan tó yẹ kí gbogbo wa jọ gbọ́ ni. Tí ẹ bá ń gbọ́ mi, ẹjọ́ ẹ tẹ yes. Tí ẹ bá wo orí orúkọ mi náà ni Orí Adé Adébọ́lá tí gbogbo yín mọ̀ sí Àlùkà aka Àfọ̀njá TV. Èmi náà tún ni mo dé ní àṣálẹ́ yìí. Mo wá kí yín lọ́pọ̀lọpọ̀. Tẹ́ bá wo orí nǹkan tí mo gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ Kwara State, lórí ọ̀rọ̀ àwọn Gboko Aramu, àti lórí mo sọ̀rọ̀ lórí bàbá mi Sunday Igboho mẹ́. Mo tiẹ̀ tún wá to àwọn picture kan síbẹ̀ yẹn lórí àwọn nǹkan àlùmọ́ọ́nì tá a ní lórílẹ̀‐èdè wa. Gbogbo nǹkan yìí ni a máa yànnàná lẹ́kọ̀ọ̀kan àti tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílùú Kwara State. Torí ẹ bá mi share ètò yìí. Tẹ́ bá ń gbọ́ mi nílé, tẹ́ ń gbọ́ mi lóko, ẹ bá mi máa tẹ yes bá ẹ pẹ́ ń gbọ́ mi. Tí ẹ bá wà ńbẹ̀ ẹ bá mi tẹ yes, ẹ bá mi pín. Torí tẹ́ bá ń gbọ́ mi ẹ bá mi pín, ẹ bá mi tẹ yes, ẹ jẹ́ kí n máa mọ̀ pé ẹ ń gbọ́ ohùn ẹnu mi. Torí tí a fẹ́ sọ lé ní ọ̀rọ̀ tó kàn mí, tó kàn yín, tó kan gbogbo ìjọba, tó kan ìjọba Nàìjíríà ni. Ọ̀rọ̀ tó jẹ́ pé kìí sí ọ̀rọ̀ tá a gbúdọ̀ fi ṣeré, kìí sí ọ̀rọ̀ tá a gbúdọ̀ mú ní tẹ́ńbẹ́lú. Ìdí tí a ṣe wálé ní nìyẹn. Ọ̀rọ̀ tó jẹ́ pé a gbúdọ̀ gbégbèsè torí bí wọ́n ń pè mí láti bí ọ̀sẹ̀ kan sìn lórí ọ̀rọ̀ Kwara State, bí wọ́n ṣe ń ya wọlé, tí ó yẹ pé nǹkan tí lórí ọ̀rọ̀ àwọn Gboko Aramu, àwọn bandits bí wọ́n ṣe ń ya wọnú Kwara State débi bí wọ́n ṣe sùtá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. But eléyìí tó tún wá ṣẹlẹ̀ yìí, wọ́n ti kọ lẹ́tà lọ sí ìlú kan. Ìlú yẹn màá rántí, ẹ jẹ́ kí n máa bẹ́ẹ̀ tó lọ. Òmùpó, wọ́n kọ lẹ́tà lọ sí Òmùpó. Àwọn Gboko Aramu wọ́n ti kọ lẹ́tà lọ sí Òmùpó. Bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ gọ́vnà Kwara State, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn pẹ̀lú àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n kọ lẹ́tà lọ sí Òmùpó yìí pé àwọn ń bọ̀ wá, àti ọba àti ìjòyè àti aráàlú, àwọn ń bọ̀ wá kó gbogbo wọn pátápátá làwọn fẹ́ wá kó. Ní ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ ní yàjóyàjó lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ní wípé àwọn fẹ́ wá kó gbogbo wọn. Wọ́n ti sẹ́ndì lẹ́tà sí ọba ìlú láwọn bandits tó wọlé, láwọn Gboko Aramu, pé kán máa múra owó sílẹ̀, tí ò bá dẹ̀ rówó múlẹ̀ àwọn máa pa, àwọn máa gbé lọ ni. Ọ̀rọ̀ tí a sọ yìí, ọ̀rọ̀ Kwara State, ìwọ tó bá jọmọ Kwara State dìde, ìwọ tó jọmọ Yorùbá dìde. Torí wọ́n pe ọ̀rọ̀ yìí lówó òun lárónú. Nǹkan tó yẹ ká rán nílùú Ìlọrin, tó yẹ ká rán Kwara State àrán. Nǹkan tó yẹ ká rán ní Kwara State àrán. Àwa mùsùlùmí, àwa kìrìsìtẹ́nì àtàwọn àrán. Nǹkan ọ̀rọ̀ ẹ̀sìn là ń jà sí. Wọ́n sọ̀rọ̀ ẹ̀mí lọ́wọ́ torí gbogbo tó ń ṣẹlẹ̀ bí ọjọ́ mélòó, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ńlọrin ò mọ̀ pẹ̀lú tó ń ṣẹlẹ̀ káàkiri inú igbó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tí wọ́n lè súnlé mọ́ láti rí pé wọ́n ń dáàbò bo àwọn aráàlú wọn. Wọ́n di vigilante òjijì, àtẹni tí ò ṣe vigilante, àtẹni tí ò ṣe, wọ́n di vigilante sínú igbó ń bẹ̀ láti pé wọ́n dáàbò bò wọ́n lórí sùtá tí wọ́n ń ṣe fún wọn nínú ìlú ní Kwara State níbẹ̀. Eléyìí tí wá ṣẹlẹ̀ báyìí,
ó ti wá lágbára gidigidi. sí Sunday Igboho ọmọ Adéyẹmọ pariwo, ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà pariwo, ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà pariwo fún wọn. ó sọ fún wọn pé nǹkan tẹ́hùn rí yìí ó lágbára, nǹkan tó hùn rí yìí nǹkan tó le ni. ọmọ Adéyẹmọ pariwo fọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn kákùn. ọmọ Adéyẹmọ ó ní ká má ṣe kí nǹkan yìí má ṣe ṣẹlẹ̀, ó ti ń ṣẹlẹ̀. bó jẹ́ pé ìlú Kwara ìlú Ìlọrin náà lè wà láti ṣẹlẹ̀ wá níjọ́ kínní àná. ibẹ̀ náà ti wá rí pé wọ́n ti múlẹ̀ tẹ́lẹ̀, wọ́n ti tẹ́lẹ̀ níbẹ̀ tán, wọ́n ti wá fẹ́ gba gbogbo ẹ̀ báyìí láti rí pé wọ́n ń wọlé Yorùbá. mo wá dúpẹ́ lọ́wọ́ gọ́vnà Abdulrahman Abdulrazak, mo dúpẹ́ lọ́wọ́ gọ́vnà wa, àwọn náà ti rán àwọn àmì lọ síbẹ̀. kì í ṣeré o, kì í ṣeré rárá. wọ́n ti àtàkì ibì kan láti bí ọjọ́ mélòó sẹ́yìn. bọ̀ eléyìí tó ṣẹlẹ̀ ló mú po lọ́wọ́lọ́wọ́ báyìí ká tó dájà sẹ́ àbí after jàsẹ́ dẹ̀ ni ló mú po. wọ́n ti sẹ́ndì lẹ́tà sí ọba ìlú Òmùpó, wọ́n ti sẹ́ndì lẹ́tà sáwọn aráàlú wípé àwọn ń bọ̀ wá jí wọn gbé, àwọn ń bọ̀ wá pa wọn, àwọn ń bọ̀ wá kidnap wọn nílùú Òmùpó pé kí wọ́n máa gbáradì. ẹ jẹ́ bá mi ṣe ètò yìí, mi wàá rò bí bóyá gbogbo ẹni tẹ́ wà ń lé ẹ̀ ń gbọ́ mi. tó bá yẹ pé ẹ̀ ń gbọ́ mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi tẹ yes. tó bá yẹ pé ẹ̀ ń gbọ́ mi ẹ bá mi tẹ yes. tí ẹ bá gbọ́ mi ẹ jẹ́ kí n mọ̀, kó má di pé mo kàn ń sọ ọ̀rọ̀ dálẹ̀. ọ̀tọ̀ ọ̀rọ̀ tó ṣe pàtàkì fún gbogbo wa ni. ẹ má jẹ́ ká bínú ara wa, ẹ jẹ́ ká bára wa lò ìfẹ́ torí tó ń ṣẹlẹ̀ káàkiri. àwọn Gboko Aramu ti wọlé sí Kwara State, àwọn kidnappers ti wọlé sí Kwara State, àwọn bandits ti wà ní Kwara State báyìí báyìí. gbogbo ẹ̀yin Àmọ̀tẹ́kùn Àgbẹ̀kọ̀yà tẹ́ bá wà ní Kwara State, gbogbo ẹ̀yin fijilante ẹ support àwọn àmì tí wọ́n ní wọ́n ti wà ń bẹ̀ báyìí. wọ́n sọ pé àwọn bọ̀ wá gbé ọba Òmùpó, àwọn olóyè ni àtàwọn aráàlú àwọn bọ̀ wá gbé, wọ́n ti send letter sí wọn. kò ṣe torí nǹkan kan, ó gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó wà ní gbogbo bẹ̀ yẹn, ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ ló wà níbẹ̀. gold ó wà ń bẹ̀, diamond pọ̀ ní gbogbo ọ̀nà bẹ̀ yẹn, ní gbogbo bẹ̀ yẹn. àwọn nǹkan àlùmọ́ọ́nì ó pọ̀ níbẹ̀ yẹn dáadáa. gbogbo bẹ̀ yẹn, gbogbo ní Kwara yẹn àwọn nǹkan àlùmọ́ọ́nì ó ń bẹ níbẹ̀ yẹn. lẹ́kìtì Kwara, gbogbo ilẹ̀ Kwara State yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan àlùmọ́ọ́nì gidi ó wà ń bẹ, torí ẹ̀ mo ṣe gbé sórí ètò. ọ̀rọ̀ yìí tí mò ń sọ yìí ọ̀rọ̀ tó ṣe kókó fún gbogbo wa ni. àwọn Gboko Aramu ti wọlé sí Kwara State nígbà tí ìròyìn yẹn tẹ̀ mí lọ́wọ́, tí wọ́n sọ pé ká bá wọn pariwo síta o, pé wọ́n ti kọ lẹ́tà sí àwọn, wọ́n ti kọ lẹ́tà sí ọba láti rí i pé ó lágbára. àwa tá a wà ń lọrin, gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ̀mí Ìlọrin náà kí lẹ̀ ń wò. gọ́vnà adúpẹ́ lọ́wọ́ yín, ìlú ò nítorí yín bàjẹ́ o, ìlú ò nítorí yín bàjẹ́, Kwara State ò ní bàjẹ́ lọ́wọ́ yín gọ́vnà o, adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. gbogbo ẹ̀yin aráàlú náà ẹ má dáadáa àwọn àmì tí wọ́n kó lọ síbẹ̀, ẹ má dáadáa wọn o, ẹ bá wọn fọwọ́sowọ́pọ̀ o. ẹ̀mí èèyàn ó jọ wá lógún, ẹ̀mí èèyàn yìí ó jẹ wá lógún púpọ̀ púpọ̀. ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí káàkiri, ẹ bá mi share kó kára lé kó kára oko. ìdí nìyẹn tí mo ṣe ń pariwo. ìgbà tí wọ́n ti ń wọlé gbogbo last week, gbogbo bí wọ́n ti ní wọ́n ń jà, wọ́n ń pè mí, èmi sàn sọ pé Ọlọ́run á fún wọn ṣe. wọ́n ń pèsè wọn níwọ̀nba àwọn aráàlú ládùúgbò wọn ń bẹ̀. wọ́n à lè sun ilé wọn mọ́, wọn lójú oorun mọ́ bọ́ nísìn wọ́n ti wá kọ lẹ́tà sí Òmùpó. ǹjẹ́ bí a ti wá pariwo àwọn kìnìyàn òde kí ń dá wọn kí ń sọ pé àwọn fẹ́ ṣe nǹkan kan má ṣe, ó lè wá jẹ́ gbẹ̀bẹ̀ náà padà lọ ṣe o. àfi kí àwọn èèyàn wá gbáradì dáadáa. ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà pariwo kò ní torí nǹkan kan, torí kí ilẹ̀ Yorùbá má bàjẹ́ ni. Ìgbòho Òòṣà gbìyànjú torí kí ilẹ̀ Yorùbá má bàjẹ́. Ìgbòho Òòṣà gbìyànjú torí kí wọ́n bá kó wa lẹ́rú. àwọn Gboko Aramu ti wá wọ Kwara State báyìí, ǹjẹ́ kí la fẹ́ ṣe? àwọn Gboko Aramu ti wọlé, ǹjẹ́ kí là ń wò? ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò mi, ẹ bá mi tẹ like and love, ẹ bá mi comment tẹ bá ń gbọ́ mi dáadáa, tẹ bá ń gbọ́ mi yékéyéké ẹ bá mi comment lórí ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀
ọrọ̀ tó wà àlùmọ́nì tó wà lórí ilẹ̀ Yorùbá òun làwọn ẹni yìí ranjú mọ́ kéde torí nǹkan kan òun lọ́pọ̀lọpọ̀ wọn ranjú mọ́ kéde torí nǹkan kan o gbogbo àlùmọ́nì tó wà lórí ilẹ̀ Yorùbá yìí ó pọ̀ káàkiri láwọn iye àwọn oríṣiríṣi dé Iléṣà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí gbogbo wọn dẹ̀ mọ̀ gbogbo nǹkan yìí ló ti wà tipẹ́tipẹ́ tí àwọn ẹni yìí mọ ibi tí ó wà gbogbo ilẹ̀ tá a ní pátápátá nílẹ̀ Yorùbá nǹkan ọrọ̀ ni bá a ṣe lépo la ní gbogbo ẹ̀ gbogbo nǹkan yìí náà rí tí wọ́n ti fẹ́ gbà wọ́n ti fẹ́ jogún wa náà ti fẹ́ pa wá tí wọ́n fẹ́ lé wa kúrò lórí ilẹ̀ bàbá wa àwọn nǹkan yìí náà ti fẹ́ lé wa kúrò lórí ilẹ̀ bàbá wa tí a bá jí gírí ta jí gírí ẹ jẹ́ ká rò dáadáa tẹ́bí torí ẹ̀ mo ti máa ń pariwo pé gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ́ bá mọ́nítọ̀ lu yín dáadáa ni ẹ nídìí láti pẹ́ pé ẹ̀sẹ̀ ń gba owó lọ́wọ́ ìjọba gan ẹ̀yin fúnra yín tẹ́ bá dictate ẹ máa mọ iye tẹ́ máa fún ìjọba ẹ̀yin náà mọ iye tẹ́ máa fún ìlú wọ́n mọ iye tí ẹ máa fọ́mọ ìlú òun nílùú fi ń develop kò sí nǹkan kan tí wọ́n fẹ́ fi wá lé àwọn èèyàn kúrò nílẹ̀ Yorùbá ju wípé ọrọ̀ tó wà nínú ilẹ̀ Yorùbá kò sí tá à ní lórí ilẹ̀ wa bá ṣe lépo alékùrọ̀ aládìí àgbọn a ní ọ́ìlì a ní kú ọ́ìlì ọ̀pọ̀lọpọ̀ nǹkan epo pupa kò sí tá à ní orí ilẹ̀ baba ńlá wa torí ẹ̀sìn ìgbà tí wọ́n wá wọlé tí wọ́n dẹ̀ ti send letter sí Òmùpó ìlú Òmùpó ẹ̀yin ará Òmùpó ẹ̀ta gírì ẹ̀ta mọ́ra ẹ fọwọ́ kún àwọn àmì tí wọ́n gbé wá síbẹ̀ báyìí tí wọ́n ní pé kí wọ́n máa sọ yín ẹ sọ́pọ́ọ̀tì wọn ẹ má gbàbọ̀dè fún wọn ẹ má jẹ́ káwọn náà gbàbọ̀dè fún yín o torí eléyìí tó ń ṣẹlẹ̀ ẹ bá wa pín kó lè káàkiri gbogbo àgbáláyé kí gbogbo àgbáláyé lè mọ̀ pé àwọn Gboko Aramu àwọn bandit ti wà nínú Kwara State o ẹ bá wa pín dáadáa kí wọ́n lè mọ̀ pé ọ̀rọ̀ yìí ti lọ ju bá a ṣe ń rò lọ ẹ bá wa pín ètò yìí kó lọ fà o kí wọ́n lè mọ̀ pé kìí ṣe eré ẹ bá wa pín débi tó bá yẹ kó dé kí wọ́n lè mọ̀ pé kìí ṣe nǹkan tá a kàn máa tanra wa lé lórí ẹ bá wa pín kó kárí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó lágbára tó kan èmi àti yín ni o tí o bá lọ́mọ Kwara State ó lẹ́bí ń bẹ̀ tó o bá ní kinní kan kó máa rántí pé Yorùbá kan jọ la jọ ń sọ lẹ́nu o yín tó bá kan Ìjẹ̀bú ó kan èmi náà o nínú Ìlọrin tí mo wà yín tó bá kan Ìbàdàn ó kan èmi náà o yín tó bá kan Ọ̀yọ́ ó kan mi o yín tó bá kan Èkìtì ó kan mi o ó ti kan Kwara State náà nù o torí gbogbo tó yẹ ká rán nínú Ìlọrin táwa ìhun kọ́ là ń rán o ẹ jẹ́ ká gbìyànjú ká mọ bá a ṣe máa lé àwọn tó fẹ́ ba nǹkan jẹ́ yìí torí pé à ń sọ ọ̀rọ̀ nǹkan míì la máa rán o ẹ jẹ́ ká bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ wọ́n ti wọlé ṣé abẹ́ máa ṣẹ̀mí àwọn èèyàn lófò ni torí ẹ̀ mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ gómìnà wa Abdulrahman Abdulrasaq kí Ọlọ́run ọba aláàánú kó bá wa lékún ẹ̀mí gígùn fún wọn kó bá mi ṣe dáadáa fún wọn kó bá mi ṣe àlékún mímọ̀ fún wọn pẹ̀lú iṣẹ́ tí wọ́n ṣe wọ́n ti wọlé tí wọ́n ti lọ complain wọ́n wọnú Kwara State àwọn bandits àwọn Boko Haram wọ́n wọnú Kwara State wọ́n da Kwara State láàmú lọ́wọ́lọ́wọ́ báyìí bọ́ ibi tí wọ́n tún wá lọ yìí wọ́n láwọn fẹ́ lọ jí ọba àtàwọn ìjòyè àtàráàlú wọ́n fẹ́ lọ jí wọn gbé ẹjọ́ torí tọlọ́hun torí pé àti wá gbé sáráyé sí wọ́n lè má yà síbẹ̀ kán yà síbòmíì gbogbo agbègbè tó wà lábẹ́ tó wà káàkiri nínú Kwara State ẹ gbọ́ gbogbo gómìnà ẹ dìde gbogbo gómìnà ẹ dìde ẹ dáàbò bora yín alájàṣẹ ọ̀fàjàṣẹ olómùpó òfòmùpó ọlọ́fà òfòfà gbogbo yín ẹ dìde ẹ gbọ́ ọlọ́ta gbogbo yín ẹ dìde ẹjọ́ ẹ dìde ẹ ta mọ́ra ẹ dáàbò bò lú yín òmù àrán gbogbo yín ni kẹ́ ẹ dìde òró ẹ dìde
gbogbo ẹ̀yin tẹ́ wà lágbègbè àgbègbè Jimba Ganmọ Amáyọ̀ gbogbo yín ẹ dìde ẹ dáàbò bò àwọn èèyàn yín káàkiri torí bí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ sí wọn bí àwọn èèyàn yín náà ni fúfú ayé kalẹ̀ bẹ́ẹ̀ gbogbo yín ẹ dìde ẹ dáàbò bò àwọn aráàlú ẹ dáàbò bò wọn ẹ̀rín lé ẹ dìde o ó ti ń rúgbó bọ̀ o eléyìí ti ń rúgbó bọ̀ o ẹ má jẹ́ kí wọ́n pa àwọn èèyàn wa tán o ó ti ń rúgbó bọ̀ àwọn Gboko Aramu ti wọ Kwara State o ọ̀rọ̀ ìtànsọ ìkéṣọ rere o ó ti ṣẹlẹ̀ láti bí ọjọ́ mélòó sí mẹ́fà tí wọ́n ti ń pè mí tí wọ́n sọ pé àwọn ò lè súnlé o àwọn torí nǹkan tí wọ́n ṣe fáwọn èèyàn àwọn ò lè súnlé o inú gbó làwọn ń wà làwọn náà àwọn mọ́júmọ́ làwọn ń wà ní tílẹ̀ máa fi mọ́ o bó ilé ìtọ́ tó wá sẹ́ǹdì wọlé yìí ẹ̀wọ̀n ṣeré o wọ́n ti wà nù Kwara State o wọ́n ti wọlé o normally kò sí ìlú tí wọn ò sí o ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ má jẹ́ kó bẹ́yìn yọ o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gbogbo àgbáláyé ẹ ṣàánú ilẹ̀ Yorùbá o Ìgbòho pariwo wọ́n ní tó ń sọ ọ̀rọ̀ dáadáa ni ikú náà fi ń lé kiri náà fi ń lé lódì ẹ̀ kiri Ọlọ́run ò fún wọn mú ni o gbogbo tí Ìgbòho ń sọ leléyìí o ọ̀tẹ̀ òun ni wọ́n fi ṣe kinní fún o sí Sunday Ìgbòho pariwo ikú náà fi ń lé ọ̀tá wọn kiri tọ́lọ́run ò fún wọn mú lórí pé ń bá wọn sòtítọ́ ọ̀rọ̀ kò sí nǹkan kan tó wà ní gbogbo ilẹ̀ wa ju ọ̀rọ̀ àlùmọ́ọ́nì ta ní lórí ilẹ̀ wa kò sí oríṣiríṣi àlùmọ́ọ́nì tí ò sí lórí ilẹ̀ wa a tún nírin òkúta rin gbogbo ẹ̀ la ní lórí ilẹ̀ gbogbo nílẹ̀ Yorùbá Ọlọ́run kẹ́ wa nílẹ̀ Yorùbá dáadáa kò sí tá à ní lórí ilẹ̀ wa tí gbogbo àgbáyé dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ni kò sí tá à ní lórí ilẹ̀ wa torí nǹkan yìí ni wọ́n ti fẹ́ gba gbogbo ilẹ̀ Yorùbá o torí nǹkan yìí náà ti fẹ́ gba ilẹ̀ Yorùbá nǹkan àlùmọ́ọ́nì torí ẹ̀ náà ṣe ń lé wa kiri torí ẹ̀ gbogbo nǹkan tó fẹ́ jogún nìyẹn o nílẹ̀ tí èsì ilẹ̀ baba ńlá wọn ni o àwọn àtọ̀hún rìn wá wọ́n ti fẹ́ gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ o wọ́n ti fẹ́ gbàlú mọ́ wa lọ́wọ́ o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin lọ́ba lóyè ẹ dìde torí owó tẹ́ ń gbà ní ò jẹ́ ká ẹ̀kọ́ bí ara sí àbí tí gbogbo dáàbò bo aráàlú mọ́ o nǹkan tẹ́ fẹ́ jẹlẹ̀ ń tẹ̀lé o ẹ bára ẹ jòkó ẹ̀yin lọ́ba ẹ bára yín sọ̀rọ̀ o torí ìgbà tí ọmọ yín ń pariwo ọ̀tẹ̀lẹ̀ tó ń bá a di o bó ti ń sọ̀rọ̀ ju o ó ti dákẹ́ báyìí o ẹ ti lé kúrò ní ìlú Nàìjíríà o ẹ jẹ́ bá mi ṣí ètò yìí kó kàn wọ́n lára o ẹ bá mi ṣí ètò yìí kó kàn gbogbo àgbáláyé lára ẹ bá mi ṣí ẹ̀fọ́ ara o mi ìmọ̀ bóyá ń gbà tẹ́ bá ń gbọ́ mi ẹjọ́ ẹ tẹ yẹ́sì o mi ìmọ̀ bóyá ń gbọ́ mi o gbogbo ilé pátápátá mi ìmọ̀ bóyá ń gbọ́ mi tẹ́ bá ń gbọ́ mi ẹ tẹ yẹ́sì o tẹ́ bá gbọ́ mi ẹ tẹ nóò kí n lè mọ̀ o ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ yìí ọ̀rọ̀ tó jẹ́ pé ó ṣe kókó fún gbogbo wa ni o a lè wo ká tó ya wọlé bí wọ́n ti ya wọlé ní Ọ̀wọ̀ o tí wọ́n pa àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sínú chọ́ọ̀chì o ṣé yẹn làwọn máa ṣe ẹjọ́ torí tọ́lọ̀ ọ̀rọ̀ eléyìí ti kú lọ́rọ̀ pé à ń fẹnu ṣe à ń fi gbogbo nǹkan ṣe o bàbá Bọ́lá Ahmed Tinubu pírẹsidẹ́ǹtì ààrẹ wa kọ́lọ́ọ̀bá kó bá a ṣàánú fún yín kó bá a fún yín lálàáfíà tó péye ẹ̀mí gígùn kọ́lọ́ọ̀bá a ṣe fún yín ẹjọ́ torí tọ́lọ́hún ẹ wo owó ẹ̀sìn dáadáa o ẹ wo léwu ẹ wo ẹ̀yìn wo ẹ má jẹ́ kó gun tẹ̀yìn wọ̀ gbìn o ẹ má jẹ́ kó gun kólé lọ o ẹ wo ẹ̀yìn wo ẹ má dáàbò bo bìkan o gbogbo ẹ̀ ní kẹ́ má dáàbò bo bàbá Bọ́lá Ahmed Tinubu abẹ̀yìn ni o ẹ wo ẹ̀yìn wo ààrẹ wa abẹ̀yìn o ìyàwó Olúrẹ̀mí Tinubu ẹ jẹ́ bá bàbá sọ̀rọ̀ brọ́dà mi Ṣèyí Tinubu ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá bàbá sọ̀rọ̀ o gbogbo tó ń ṣẹlẹ̀ yìí tó ń ṣẹlẹ̀ ní north nígbà yẹn ó ti ṣẹlẹ̀ ní 4 years ago àbí 3 years ago ní Ọ̀fọ̀ àrí o tí wọ́n pààyàn tí wọ́n dẹ̀ kidnap àwọn èèyàn o gbogbo eléyìí tó yẹ pé ó ń le gan ni o gbogbo eléyìí ẹ má jẹ́ kájọ wò ó níran o torí bẹ́ẹ̀ mi ṣe máa ń sọ ìlú mi jẹ mí lógún
nínú Ìlọrin tí mo wà yìí ó jẹ mí lógún gbọ́ gbogbo ìlú kò sí nǹkan tó ṣẹlẹ̀ ní gbogbo ìlú tí mi ò kí ń débẹ̀ tí mi ò kí ń lọ o. gbogbo ìlú torí pé Yorùbá kan lájọ ń sọ o. èmi ẹ ṣe àtọ̀hún rìn wá o Ọ̀yọ́ mo ti ṣẹ̀ wá o nínú bàbá mi ti ṣẹ̀ wá sínú Ìlọrin o ẹ wọ́n á tẹ̀dó sínú Ìlọrin o. ẹjọ́ o Yorùbá kan lájọ ń sọ o ọ̀nà méjèèjì Yorùbá ni mí àti ìyá àti bàbá o èmi ò ní sọ pé bóyá àbí nǹkan kan ibi tí mo bìlọ́ǹgì sí nìyẹn mi ò wá lè gbà kí orílẹ̀-èdè wa rí rúdurùdu bàbá Bọ́lá Ahmed Tinubu ẹjọ́ torí tọlọ́run mo fi Elédùmarè mo fi bẹ̀yìn ẹ wá nǹkan ṣe sí ilẹ̀ wẹ́ẹ̀sì o wọ́n ti wà káàkiri kò síbi tí wọn ò sí fún lẹ́kọ̀ọ́ yìí wọ́n wà ń bẹ̀ lẹ́kọ̀ọ́ yín wọ́n wà ń bẹ̀ lẹ́kọ̀ọ́ yín wọ́n wà ń bẹ̀ o ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí o ẹ jọ̀ọ́ o ẹ ṣàánú wa o torí gbogbo bí wọ́n ṣe ń wọlé tí wọ́n ń wọlé káàkiri wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn ẹni tó pè mí láti ọ̀sẹ̀ kan sí méjì pé àwọn ò súnlé o even mo fi ọlọ́ọ̀bá búra tí mọ́júmọ́ èní wọn ò súnlé o ìta làwọn èèyàn ń sùn o tí wọ́n ń ṣọ́ra wọn tí wọ́n ń ṣọ́ ẹbí wọn o gbogbo agédé ọlọ́run bàbá tí wọ́n ń wà nùgbò o torí kógun má já wọn o wọ́n ti wá kọ lẹ́tà sí Òmùpó o wọ́n ti kọ lẹ́tà sí Òmùpó báyìí o ẹ̀yin ará Òmùpó tẹ́ wà lábúrọ̀dù ẹ pé àwọn tó bá yẹ kẹ́ ẹ pè ẹ̀yin ará Òmùpó tẹ́ ẹ wà lábúrọ̀dù ẹ pa àwọn tó bá yẹ kẹ́ ẹ pè ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ náà ẹ pè wọ́n o ẹ̀yin tẹ́ wà nù lọ ni wọ́n ẹ pè lé o wọ́n láwọn máa jí ọba gbé àwọn máa jí olóyè gbé àwọn máa jí ọmọdé àgbàlagbà gbé àwọn máa pẹ́ everybody kan ti lówó sílẹ̀ o wọ́n ti sẹ́ndì lẹ́tà sí wọn o ọ̀rọ̀ eléyìí sí ọ̀rọ̀ pé akàn máa fẹnu sọ pé àbí nǹkankan ọ̀rọ̀ tó jẹ́ pé ó ṣe kókó fún gbogbo wa ni à ń pariwo afọwọ́ lẹ́ràn àsọ̀rọ̀ o èmi dẹ̀ mọ̀ pé kò ṣe torí nǹkan kan torí àlùmọ́ọ́nì ta ní lórílẹ̀‐èdè wa òun ni o torí àlùmọ́ọ́nì ta ní lórílẹ̀‐èdè wa òun leléyìí o àwọn àlùmọ́ọ́nì ta ní káàkiri ilẹ̀ Yorùbá òun ló ń fa gbogbo wàhálà yìí o káwọn àwọn tí è ṣe àwọn àtọ̀run rìn wá kán máa gba orílẹ̀-èdè mọ́ wa lọ́wọ́ o wọ́n ṣe wá wò pé bìkan ilẹ̀ Yorùbá ló ràn mọ́ wọn lójújú o bá a ṣe ń dáko láì fàájílẹ̀ sílẹ̀ tílẹ̀ ń wù tí gbogbo nǹkan tá a bá gbé sílẹ̀ tó ń jáde lẹ́sẹ̀kẹsẹ̀ tí gbogbo ẹ̀ ń jáde lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn tá à ń kó èrè láì pé bóyá àdàmú rárá àbá fàájílẹ̀ sí òyìn ràn mọ́ wọn lójú mo máa ń sọ fáwọn ọ̀pọ̀lọpọ̀ tòmátò tí wọ́n ń gbìn láyé yìí náà iye wa náà sì ló pọ̀ jù sí o ibẹ̀ làwọn àbókí tí ń kó jù o ẹ máa sọ pé nọ́ọ̀tì ẹ máa sọ pé kinní kan nílẹ̀ Yorùbá yìí kẹ́ẹ̀kan data sílẹ̀ ló máa wù lọ ni àwa ọmọ bọ́hùn ṣe rí wọ́n máa gbọ́n mi tán máa wọ́n tí wọ́n sí lójoojúmọ́ ni ilẹ̀ wa dáa kò sí ń tá a gbìn ṣéṣu ni kí la gbìn tí ò ta dáadáa gbogbo àwọn nǹkan yìí àwọn ọrọ̀ ọ̀dọ̀ wa náà ni oríṣiríṣi ilẹ̀ tí ń rí cement òun náà ti ń rí àpáta òun náà ti ń rí gbá òun náà ti ń wọ àyẹ̀pẹ̀ tí wọ́n fi ń ṣe àwo tọ́lẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ kan la ní lórílẹ̀‐èdè wa àwọn ọ̀rọ̀ oríṣiríṣi la ní gbogbo àwọn gbogbo ẹ̀ náà rí nílẹ̀ Yorùbá ṣètò orí ẹ̀lẹ́ afẹ́ fi lé wa kúrò nílùú ní báyìí torí Ọlọ́run àwọn nǹkan tó bá yẹ kẹ́ ẹ rán sí ẹ̀yin ìjọba ẹ rán mo rí pé House of Assembly mo rí pé ọ̀rọ̀ ta lọ ọ̀rọ̀ Mohbad náà sọ ní House of Assembly pé Mohbad kú wọ́n ń gbé kéṣẹ̀ l'Àbújá wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ House of Assembly ọ̀rọ̀ ta lọ lọ́wọ́n àbẹ̀ ẹ̀yin ti gbàgbé ibi tí àwọn ìjọba náà tún ti ṣe kinní nìyẹn o pé àwọn ta lọ lọ́run tí wọ́n pariwo ọ̀rọ̀ ìjà ẹ̀sìn yọkù kẹ́ bá wọn parí ìjà pé kán má bára wọn jà mọ́ o ẹ mọ̀ pé wàhálà kan náà nìyẹn o bá wọn parí ìjà lórí ìyẹn o bọ̀rọ̀ pé Mohbad kú sí bí wọ́n ṣe kíní kan ẹ̀fẹ́ ṣe findings lórí ẹ̀ àwọn ìjà tó lè da ìlú rú gbogbo nǹkan yẹn ìjọba notice ẹ̀ ìjà tó yẹ kó lè scatter gbogbo ìlú notice ẹ̀ pé wọ́n kẹ́ parí ìjà kí gbogbo ẹ̀ settle
ẹ wá ń gbé láàrin àwọn kan sí kan nǹkan tó yẹ ká ṣẹ́tù ẹ̀ ìyẹn tó yẹ ká gbé lọ sí Àbújá pé báwo la ti fẹ́ ṣẹ́tù tó wà nílọrin kí gbogbo ẹ má padà fọ́ kó má di pé ó ń runjú ẹ sọ yẹn o ẹ̀yin ìjọba bọ̀ ẹ lè gbọ́rọ̀ Mohbad lọ sí House of Assembly láti rí pé ẹ̀ ń sọ o pé nǹkan báyìí ló yẹ ká ẹ ṣe ẹ̀yin ò mọ̀ pé ìjẹ̀sìn ju gbogbo ìjà yẹn lọ ni gbogbo nǹkan yìí ẹ̀yin fúnra yín lẹ́fẹ́ ba gbogbo ẹ̀fẹ́ pa àwọn èèyàn yìí ìjọba tẹ́ ẹ̀ wá kankan ṣe sí ìnáwó àwọn Boko Haram wọlé ẹ̀ ní sọ lórí ẹ̀ kò ní kàn yín bọ̀ nǹkan tó bá ti jẹ́ actress kankan òun lẹ máa sọ kí nílé lórí a ní láti bára wa sòtítọ́ ọ̀rọ̀ torí ẹ̀ mo fi ń rọ̀ yín ẹ̀yin ìjọba àwọn nǹkan tó bá máa di pé ó máa dá wa lálẹ̀ sínú ìlú ẹ bá wa panú ẹ̀ ẹ tètè bá wa paná ẹ gbé ìjòkó sí house ẹ gbé ìjòkó àti títa lọ́lọ́run ni àti ti gbá ni àtàwọn Boko Haram ẹ gbé ìjòkó èyí tó lè pa gbogbo ayé run òun ni ìjẹ̀sìn ó lè pa ayé run ẹ jọ ẹ bá rọ̀ tún ẹ bá rò sí kí wọ́n parí ìjà kan gbàgbé ẹ jẹ́ kí gbogbo ẹ lọ ní ìrọ̀rọ̀sẹ̀ kí a máa gbégbé wa bá dé ń gbégbé àlàáfíà ogun ti wọ inú Ìlọrin bá Kwara State báyìí sìn ẹ dáhùn gbogbo ìgbà kan ní gbogbo kolówó tí wọ́n sọ yìí tí wọ́n ní sọ̀rọ̀ Yemẹja àbí bóyá kíní odò ibẹ̀ yẹn wọ́n àìmọye wọ́n gbé alájà kan bẹ̀ wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ̀ yẹn dáadáa gbogbo ẹ tó bá jọmọ Ìlọrin tó mọ̀ tájọ́ ń gbẹ́nu Ìlọrin yìí kó wá já mi tó bá yẹ pé rọ́ ni gbogbo láàsì ẹ̀ wọ́n jíyàn gbé bí èèyàn bíi 2 sí 3 last 2 years wọ́n jíyàn gbé ó ní ìgbà tí wọ́n ń gbéyàn níbẹ̀ yẹn ikùn ẹnìkan tan mọ́ di àpẹ́ nínú àwọn kan tí wọ́n jí gbé bẹ́ẹ̀ káàkiri tí wọ́n jíyàn gbé bẹ́ẹ̀ náà jíyàn gbé lọ́fà náà jíyàn gbé káàkiri ní Kwara State ó ti wá bẹ́ẹ̀ máa di kíní báyìí o ó ti sẹ́ẹ̀tì débi pé wọ́n ti rẹ́dí àti wọ́n fẹ́ jí gbogbo wọn gbé kò yẹ ká máa wò ó báyìí kò yẹ ká wò ó rárá pé bá a ṣe máa wò ó lọ lélẹ́yìí wàláì kò yẹ ká máa wò ó rárá torí ọ̀rọ̀ yìí kìí sí ọ̀rọ̀ tá a máa fi ṣeré ọ̀rọ̀ yìí kìí sí ọ̀rọ̀ tó jẹ́ pé a kàn máa wò níran wàláì kìí sí ọ̀rọ̀ tá a máa fi wòran o kìí sí ọ̀rọ̀ tá a fi máa wòran ẹjọ́ torí tọlọ́hun ẹ bá wa wá nǹkan ṣe sí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ bá wa wá nǹkan ṣe sí o torí a ti pariwo síta o a ti pariwo síta ẹ gbà wá nù lọrin o ẹ gbà wá o ẹ gbà wá Kwara State o ẹ gbà wá Kwara State o a ti fi nọ́mbà sílẹ̀ ní tó bá fẹ́ pè wọlé ẹ lè pè wọlé o ní tó ṣẹlẹ̀ ìwọ tó bá jọmọ lọrẹ tó jọmọ Kwara State tó ẹ pè wọlé o nọ́mbà tẹ máa pè sí nìyẹn bẹ́ẹ̀ ẹ pè wọlé o ọ̀rọ̀ yìí èsì ọ̀rọ̀ tó jẹ́ pé a máa fi máa tanra wa àbí ọ̀rọ̀ tó jẹ́ pé a kàn máa sọ pé àbí bóyá nǹkankan ẹ jẹ́ ká bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ o ẹ jẹ́ ká bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ àwọn Boko Haram ti wọlé o kìí ṣe torí nǹkan kan o torí àwọn àlùmọ́ọ́nì tá a ní ni wọ́n máa kọ́ threatening wa dáadáa ṣé bá a ti fẹ́ máa wò ó nìyẹn torí ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ gọ́vnà wa Kwara State ẹ bá wa dúpẹ́ púpọ̀ pẹ̀lú iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí kí la fẹ́ ṣe sí Sunday Igboho ọmọdé yẹ mọ́dẹ̀ pariwo ọ̀tẹ̀ tẹ́ńbẹ́lẹ́kú òun ni ẹ fi ṣe nírọ̀rùn lórí kí wọ́n má bàa pààrọ̀ wa run òun lálàyé ṣe ń pariwo àgbọ́yé àwọn èèyàn tí ò yé àwọn èèyàn làwọn èèyàn fi wò pé kíní kan ẹ pọ̀ sí Sunday Igboho ó gbìyànjú fún ọ̀pọ̀lọpọ̀ gbogbo ọmọ Yorùbá ẹ dáhùn ó ní ìgbà tó fi wà nínú gbóngbà tí kíní kọ́kọ́ máa bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àmì tí wọ́n lé wọn kiri ṣé bó ní nǹkan tí wọ́n rí sí fún ìjọba ṣé bí wọ́n rí wọn ẹ wo nǹkan tí Sunday Igboho ṣe fáwọn ìjọba ń gbà yẹn kí ní gbẹ̀yìn ẹ̀ wọ́n lé kúrò ní Nàìjíríà wọ́n ti wá wọ Kwara State báyìí ẹjọ́ tó lọ lọ́hùn tátú ni mẹ̀sáyà wa báyìí a mọ̀ pé gọ́vnà
gómìnà ti lọ gbéra báyìí gómìnà ti dà àwọn kan síbẹ̀ ọ̀rọ̀ eléyè sọ̀rọ̀ eré o torí wípé lẹ́tà tí wọ́n sẹ́ndì sí Òmùpó wọ́n sẹ́ndì ẹ̀ sọ́ba ìlú wọ́n sẹ́ndì ẹ̀ sáwọn aráàlú pé àwọn ń bọ̀ wá o wọ́n sẹ́ndì ẹ̀ sí wọn pé àwọn ń bọ̀ wá o àwọn dẹ̀ máa gbé ọba àwọn á gbé ìjòyè àwọn á gbé ọkùnrin àwọn á gbé obìnrin àwọn á gbé ọmọdé kán dẹ̀ tún máa wá owó sílẹ̀. We have to think gbogbo àwọn ọmọ Kwara State pátápátá general gbogbo ẹ̀yin OPC inú Kwara State ẹ dìde fìjìláńtẹ ẹ dìde ẹ má gbàbọ̀dè ẹ ọ̀pọ̀lọpọ̀ nú yín náà ẹ̀yin náà lẹ́ ń fún wọn lọ́wọ́ a ti pariwo Òmùpó síta o a ti pariwo gbogbo àwọn kìíní síta o wọ́n ti ní ká báwọn pariwo síta o wọ́n ti ní ká báwọn pariwo síta o ẹ má pa wá tán o wọ́n ti ń wọlé láti last 2 weeks o so eléyìí tí wọ́n á di pé wọ́n ti ń bára wọn jà àwọn èèyàn ò súnlé o ìta náà ń sọ o bọ̀ eléyìí tí wọ́n sẹ́ndì lánàá yìí tí wọ́n sẹ́ndì ẹ̀dẹ̀ ní àwọn ó lágbára o wọ́n fẹ́ pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó Òmùpó tí wọ́n ti ṣe kinní sí báyìí sìn ẹjọ́ kí la fẹ́ ṣe o. Bàbá Bọ́lá Ahmed Tinubu ilẹ̀ Yorùbá dọwọ́ yín o bàbá Bọ́lá Ahmed Tinubu ilẹ̀ Yorùbá dọwọ́ yín o ẹ má jẹ́ kí wọ́n jí ẹ má jẹ́ kí wọ́n pa àwọn Yorùbá tán o ẹ má jẹ́ kí wọ́n jí àwọn èèyàn wa gbé tán o. Bàbá Bọ́lá Ahmed Tinubu gómìnà Kwara State ó dọwọ́ yín o àríṣẹ́ owó tẹ̀ àrígbìyànjú tẹ̀ ń ṣe o. Bọ̀ ọ̀pọ̀lọpọ̀ agbègbè kése bẹ̀yẹn nìkan o ọ̀pọ̀lọpọ̀ agbègbè tó wà ní gbogbo bẹ̀yẹn náà ni wọ́n ń dààmú o gbogbo àwọn ìgbóná yẹn pátápátá wọ́n ń dààmú wọn o dókè ẹ̀rọ o ìyẹn ní odò ọwá gbogbo bẹ̀yẹn níbi tó ti jẹ́ ààlà Èkìtì Kwara gbogbo bẹ̀yẹn pátápátá lọ sọ́fà gbogbo bẹ̀yẹn ni wọ́n wà o ẹjọ́ ẹ dìde o gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Kwara State náà ẹ dìde ẹjọ́ ẹ bá mi share ètò yìí débi tó yẹ kó lọ ẹ bá mi share káàkiri kó kan lé kó koko Àfọ̀njá TV náà ni o ẹjọ́ ẹ bá mi share ètò yìí torí pé àwọn Yorùbá kan náà lájọ ń sọ lẹ́nu o ilẹ̀ Yorùbá ni o ẹ má yẹ kán pa àwọn ọ̀ràn wa ẹ má yẹ kán pa wọ́n run o lẹ́tà ilé strong letter náà sẹ́ndì sí wọn o nǹkan tó bà gómìnà náà lẹ́rù tó fi rán àwọn èèyàn lọ síbẹ̀ nìyẹn o strong letter ní o gẹ́gẹ́ bí bá a ṣe gbọ́ tí wọ́n sọ fún wa ní o torígbà tí mo ti ń gba ìpè yẹn láti last week tí mo ń gba ìpè pé nǹkan báyìí báyìí inú gbó dè ní Ọlọ́run tí mo ń sọ fún yín mo fi Ọlọ́run ọba búra dè ní Ọlọ́run wọ́n yìí ń pè mí wọ́n pè mí lénìí pé àwọn ò sùn mọ́júmọ́ wọ́n sọ̀rọ̀ àwọn di fìjìláńtì ọ̀sán gangan àwọn tí wọ́n lè sùn pẹ̀lú ìyàwó wọn lè sùn pẹ̀lú ọmọ mọ́ ńlé wọn lè lọ bí iṣẹ́ mọ́ kò sí ẹ̀kẹ́ pé bóyá wọ́n ń gbowó ń bì kàn bẹ́ẹ̀ nìjọ ẹnìkan ló ń fún wọn lówó o láì pé wọ́n kó nǹkan dání wọ́n kàn máa kógi dání ẹ dáhùn wọ́n sọ́ra wọn. ẹ jọ̀ọ́ irú kí leléyìí báyìí irú kí la kò sí báyìí ní tó ti ń ṣẹlẹ̀ ní Borno nígbà kan ló ti ń ṣẹlẹ̀ ní Kwara State yìí o bí wọ́n ṣe bẹ̀rẹ̀ leléyìí o wọ́n ti rí pé ọwọ́ wa rọ̀ wọ́n rí pé gbogbo nǹkan wa rọ̀ àwọn lè gbàbẹ̀ wọlé o ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gbogbo yín pátá ni mo pè ẹ dìde ẹ ṣọ́ra kí gbogbo ẹ̀yin lọ́ba gbogbo ẹ̀yin lọ́ba ẹ pera yín káàkiri ilẹ̀ Yorùbá ẹ pera yín lórí ààbò ìlú àwọn ìjọba nìkan ò lè dá ṣe ẹ kún wọn ẹ tún má gbàbọ̀dé fáwọn ìjọba ẹ má jẹ́ káwọn ìjọba náà gbàbọ̀dé fún yín ẹ jọ fọwọ́ wẹwọ́ o lórí kan ẹ lè dáàbòbò kí wọ́n lè rí wọn wín ni o àìṣe bẹ́ẹ̀ torí kò síbi tálábọ̀dé ò sí o àìmọye àwọn tí wọ́n láwọn lọ síbì kan nínú àwọn tí wọ́n jọ lọ síbẹ̀ ló dẹ̀ fún àwọn ẹni yẹn tí wọ́n ń fún lọ́wọ́ ó ń fún lọ́wọ́ pé àwọn tí ń bọ̀ lójú ọ̀nà
gbogbo àwọn nǹkan yìí ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run Kwara State ti dọwọ́ yín o Kwara State ti dọwọ́ yín ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run o ànírógun o torí ẹ̀ mo ṣe sọ pé ìkéṣe tó yẹ ká rán nǹkan tó yẹ ká rán kọ́ là ń rán o gbogbo àwa mùsùlùmí Ìlọrin àwa àfáà Ìlọrin mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀ yín mo fi Ọlọ́run ọba Allah bẹ̀ yín mo fi Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam mo fi bẹ̀ yín mo fọba Ìlọrin mo fi bẹ̀ yín Emir of Ìlọrin mo fi bẹ̀ yín o ẹ jọ̀ọ́ ẹ gbé ọ̀rọ̀ à ń ṣe ọ̀tẹ̀ kankan ẹ gbé lẹ̀ o we are talking about ẹ̀mí ni o we are talking about life now ẹ jọ̀ọ́ ẹ gbé gbogbo à ń ṣe ọ̀tẹ̀ à ń ṣe kíní kan ẹ gbé gbogbo yẹn jù síbì kan ẹ jáwọ́ nínú gbogbo eléyìí tá à ń ṣe ẹ jẹ́ ká jáwọ́ ẹ jẹ́ ká rán ọgbọ́ èdè kan ìwà kan ní gbogbo wa ń wù ẹ má jẹ́ ká fi ìlara ká máa fi ṣe pé àbí torí pé ó ṣe kíní kan ẹ jẹ́ ká lẹ́mí àforíjì ìjẹ̀sí le púpọ̀ ẹ má jẹ́ ká padà ṣe débi pé nǹkan yìí máa padà bú wá lọ́wọ́ ẹ jẹ́ ká rán ààbò òlu náà mo kí brọ́dà mi Abubakar Obije mo kí yín ẹ jẹ́ ká rán ẹgbẹ́ ọ̀rọ̀ ta lọ́lọ́run tẹ́gbẹ́ ẹ gbàgbé ọ̀rọ̀ ẹ̀sìn pé bóyá kíní eléyìí sí ọ̀rọ̀ ẹ̀sìn mọ́ Gboko Aramu ti wọlé wọ́n ti wọnú Ìlọrin wọ́n ti wọ̀ lọ́rin àti last week náà ti ń pò bí wọ́n ti ń pè mí wò pé ẹ sáà máa bá wọn máa yí lọ eléyìí sí wọ́n ti send strong letter tí gómìnà lọ́rin náà ti send àwọn àmì sí lọ́ọ́ máa sì kí àwọn ọba ìlú wọ́n ti láwọn fẹ́ wá jí àwọn ọba gbé àtàwọn aráàlú o torí ẹ̀ ni mo ti ń pariwo eléyìí síta wọ́n fẹ́ jí wọn gbé o ẹ̀yin aráàlú gbogbo yín náà dìde ẹ ta mọ́ra gbogbo tí Sunday Igboho pariwo léléyìí o torí ẹ̀ mo ní sọ fáwọn àwọn tó wà ńlọrin ẹ jẹ́ ká mọ tá à ń ṣe o òmùpọ́sìn wọ́n ti wà ní inú fún àyàfu o wọ́n ti wà ní inú fún àyàfu o gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ ká mọ tá à ń ṣe o torí tí wọ́n bá máa sọ̀rọ̀ tí wọ́n bá máa sọ bọ̀ wọ́n á ní pé ọ̀dàlẹ̀ ni wá kíní kan ni wá bẹ́ẹ̀ ni wọ́n ti ní sọ pé bẹ́ẹ̀ yẹn kọ́ owó tó kò síbi tó dálẹ̀ ò sí bẹ́ẹ̀ ni ìwà yín gan ju ọ̀dàlẹ̀ ìwà wa nínú Ìlọrin nǹkan tó bá yẹ ká rán àníran àwọn máa ní pé ẹ̀sìn là ń gbé sórí jù we are talking about life à ń sọ̀rọ̀ ẹ̀mí ní ẹ̀ nídìde gbogbo àwọn Kwara State tó jẹ́ alákòóso gbogbo yín ẹ̀dẹ́lé lórí àní sọ lórí yẹn àní wá ìdáàbòbò kò dẹ̀ sí kankan tí wọ́n ń jà lé lórí tú ọ̀rọ̀ tó wà ní gbogbo bẹ̀ yẹn káàkiri ilẹ̀ Yorùbá lọ gbogbo agbègbè tí wọ́n sọ yìí lọ bẹ́ẹ̀ gbogbo wọn náà ní ọ̀rọ̀ àwọn àlùmọ́nì tó wà ní gbogbo lẹ́bẹ̀ gbogbo àwọn àlùmọ́nì yìí ni wọ́n rí láti rí pé káwọn lè kó wọn lẹ́rú tán kán jogún bẹ̀ kán bẹ̀ máa wá àlùmọ́nì tó wà ń bẹ̀ torí pé ojú àwọn tó wà ń bẹ̀ dúdú àwọn tó ojú wọn clear ń bẹ̀ wọ́n sí Nàìjíríà kò sí sọ̀pọ́tà ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ tó wà káàkiri ilẹ̀ Yorùbá lẹ́nì àlùmọ́nì ló kún bẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá ni àlùmọ́nì wà mo wá sọ gbogbo ibi tí à ń sọ yìí àlùmọ́nì ni ẹjọ́ torí ọlọ sí èyàn la fẹ́ máa gbé ṣe gbogbo nǹkan yìí ẹ jẹ́ ká bára wa sọ òtítọ́ ọ̀rọ̀ ó ṣe kókó gọ́vnà àdúpẹ́ lọ́wọ́ yín bàbá Bọ́lá Ahmed Tinubu mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ wo ẹ̀yin wò ẹ wọlé wọ̀ ẹ má jẹ́ kí ogun wọlé o ẹ wo lẹ Yorùbá dáadáa ẹlẹ́ẹ̀tì ti bọ́dà o bọ̀ wọ́n ti wọlé o wọ́n ti wọ Kwara State o kéde Kwara State nìkan ló wà Èkìtì gbogbo àwọn Ọ̀wọ̀ gbogbo àwọn kíní kò síbi tí wọn ò sí o wọ́n ti wọlé sí Kwara State o gbogbo láṣẹ ẹ̀ wọ́n jíyàn gbé burúkú ní gbogbo láṣẹ gbogbo kólówó yẹn wọ́n jíyàn gbé gidi tẹ̀rẹ̀ gbọ́ sí ẹjọ́ ẹ bá wá nǹkan ṣe sí o a kò sí pé a lè rìn nínú Ìlọrin a lè rìn nínú Kwara State tàwa yìí mọ́ o ṣé gbogbo nǹkan ilé abẹ́ máa ṣe báyìí ẹjọ́ nítorí tọ́lọ́ torí ọ̀rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ tó ká mi lára báyìí ẹ wò ó mi fẹ́ gbọ́ pé nǹkan ṣe ilẹ̀ Yorùbá rárá ara mi máa ń gbọ̀n ni ẹjọ́ torí tọ́lọ́hún mo bẹ̀ yín ni mo rọ̀ yín
ẹ jẹ́ ká bá wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ o eléyìí tá à ń ṣe yìí fún àǹfààní ara wa ni kò sí tá à ní àwa ilà nírin a ní tó fi ṣe irin a ní Kogi àwa náà la ní diamond àwa la ní gold àwa la ní coal àwa la ní gbá àwa la lépo alékùrọ̀ a ní ẹ̀yìn alágbọ̀n